rọ́jú kó tọ́mọ rọ́jú kó tọ́mọ. Abiyamọ rọ́jú kó tọ́mọ rọ́jú kó tọ́mọ rọ́jú kó tọ́mọ. Abiyamọ rọ́jú kó tọ́mọ. Kó lè dàgbà kó dògbò, kó lè fún wọn ní sinmi láṣálẹ́, kó lè dàrọ́bò wọn lọ́jọ́ ọ̀la. Rọ́jú kó tọ́mọ bàbá àbúrò, rọ́jú kó tọ́mọ ìyá àbúrò, àtùpà lọ́mọ. Èègbọ́dọ̀ kó ìlẹ̀kẹ̀ lọ́mọ, èègbọ́dọ̀ já o, jígí lọ́mọ, èègbọ́dọ̀ fọ́ o, ìlẹ̀kẹ̀ lọ́mọ, èègbọ́dọ̀ já o. Ni ẹ máa rọ̀ ojú ọlọ́sẹ̀ tiẹ̀ níwọ̀n bá ojú iná ló fi mọ́ òsì bàṣà ṣe tiẹ̀ níwọ̀n o etí iná ló fi mọ́ ògiri wọ̀ nítakùn tiẹ̀ lẹ́ẹ̀mejì ẹ máa bọ̀ gbẹ̀dẹ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ bàbá délé olúwo làdé sí bàbá jà ayọ̀ ọ̀dẹ̀dẹ̀ ju pọ̀nà ọ̀dẹ̀dẹ̀ ju pọ̀nà ní òjẹ́ ráyè délé olúwo ní bàbá dẹ́ndẹ́ ń sanwó ròde ìbàdàn. pẹ̀lẹ́kùtù ni ẹ máa bọ̀ pẹ̀lẹ́kùtù ni ẹ máa bọ̀ bàbá délé olúwo làdé sí bàbá jà ayọ̀ ọ̀dẹ̀dẹ̀ ju pọ̀nà pẹ̀lẹ́kùtù ni ẹ máa bọ̀ pẹ̀lẹ́kùtù ni ẹ máa bọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ìyá ó dò gbèrègbèrè báyìí nǹkan bá ṣe lóògùn gbàgede láti tú. èèwọ̀ ni a gbọ́dọ̀ ṣán gbangba. ó yá àtẹ̀yìn àtàwa ó dojú òrìṣà. gíjà kan ẹ balẹ̀ lẹ́rù àti àdójú bí tóbi ti fẹ́. yóò gbé fínà láti pàbọ̀sà kọ̀rọ̀ wọ̀n onídàá lòdì lẹ́sọ̀ ikú ńlá onídàá lòdì lárẹ́ ọ̀rọ̀ gbàfẹ́ wọn kì í jẹ ní lẹ́ẹ̀mejì. ẹ̀kan ni kú pa ni. ìgbẹ̀yìn àfọ̀n nírèé tí mo rí ní dúdú ibẹ̀ ni mo ti bá aṣọ pupa. ẹ wá sí kóṣì yìí ẹ wá sí kóṣì yìí. ojúmọ́ aroní dàgbà ìbẹ̀rù gbójó awo wọn sì máa dárúgbà. ẹ fara hàn ẹ dúró bẹ́ẹ̀ ṣe wà ọ́. ẹ dàgbà sókè. ẹ káre ẹ káre ẹ káre ẹ wo bí ẹ má síjú fẹ́ nìkan kan. iṣẹ́ ńlá lè fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe yìí. ó lè tààrà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ní ìjà yìí. ìpọ́nrí yín ìpìlọ́wà nínú yàrá tí mo ti mú yín jáde ká tó wá bí níjẹ̀rin ẹ padà síbẹ̀. ìyá. àwọn oúnjẹ. àwọn ọmọ ẹrù tí wọ́n rù wọn tí ì mọ irú ẹrù tó wà ńbẹ̀
wọnú ilé lọ sọ fún wọn àwọn ìwọ̀ tó wà nídìí tí wọ́n ṣe. Òkùnkùn. Òkùnkùn. Ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀. Òru. Ai! Òru là fi dájọ́ òkùnkùn. Ibikíbi tí wọ́n bá wà lọ béèrè àwọn ìbéèrè wọn lọ́wọ́ wọn kí wọ́n sì dáhùn rẹ̀ pẹ̀lú rẹ̀. Ṣé gbogbo yín ní ẹ̀kọ́ ètùtù yẹn ti pé ṣe ń lọ pẹ́ẹ́pẹ́? Bẹ́ẹ̀ni. Ó yá ẹ dídùn yín. Kẹ́ ẹ máa tọrọ ohun tẹ́ ẹ bá ń fẹ́. Ojú yín tó dùn ẹ má lajú. Òkèrè ń ṣe tiẹ̀ lódò ìgbẹ́jà ní ké sí ọ̀kàsá ń ṣe tiẹ̀ lódò omi ní fi wẹ̀ ẹ lajú ẹ dìde ẹ dàgbàsókè. ẹran tí ń bẹnu àtẹ̀tẹ̀ gbé lọ́wọ́ wọn ẹ fẹnu gbé. ẹ fi gbé sẹ́nu. ẹ ti jẹ̀mí sí ẹ ti jèrè. ṣé ẹ rí gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà ń ojú àtẹ kan náà ní gbogbo yín wà. ẹran tẹ́ jẹun bẹ́ẹ̀ làṣà ṣe gbé tiẹ̀ kì í jẹ tí nǹkan kan fi dì lọ́wọ́. Bẹ́ẹ̀ni. ìyá dùn. bàbá kì í dára ẹ̀ dì. ẹ dìkú ọwọ́ ọ̀tún ẹnu ọwájú. ẹ yàwó. ẹ ti yàwó. ó yá afẹ́fẹ́ iṣẹ́ kan sóté mi tí mo gbé fún yín lálẹ́ inú afẹ́fẹ́ ẹ mú lọ́wọ́ tẹ́ ẹ làwọn ẹ mú lọ́wọ́ kẹ́ ẹ wá dì mú lọ́wọ́ ẹ ti mú ẹ rá afẹ́fẹ́ mú ṣe ẹ rá afẹ́fẹ́ mú ẹsẹ̀ parí iṣẹ́ ó dijọ́ tí wọ́n bá rá afẹ́fẹ́ mú kí wọ́n tó rí i mú. ẹ gbìyànjú fún wa dáadáa ládùúgbò wa yẹn ohun tí àwọn olè yẹn tí wọ́n ń ṣe kò kéré ṣùgbọ́n nítorí àwọn ọlọ́pàá tẹ fún wa àwọn kápá wọ́n ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ o wọ́n ń gbìyànjú gidi ohun tí mo ṣe wá bíi ni pé a tún wá fẹ́ àwọn ọlọ́pàá sí torí àwọn olè yẹn wọ́n pọ̀ sí lójoojúmọ́ ni a fẹ́ kẹ́ fún wa lọ́lọ́pàá sí èmi gangan fún ara mi personally mo fẹ́ ọlọ́pàá tó máa tiẹ̀ wà lẹ́nu géètì mi gbogbo ohun tó bá gbà ni máa fún gbogbo ohun tó bá máa ná mi mo ṣetán. ìyáàfin mo dúpẹ́ púpọ̀ fún nǹkan kan tí ẹ sọ ìyáàfin adéjùmọ̀yé wípé àwa ọlọ́pàá à ń gbìyànjú agbára wa bẹ́ẹ̀ ni a ti gbìyànjú láti ti ọwọ́ àwọn ọmọ tí ó ń ṣiṣẹ́ ibi ní àdúgbò ìbọ̀lẹ̀ pàápàá jùlọ ẹ̀mí kókó nǹkan tí mo wá bí fún nìyẹn láti jẹ́ kí wọ́n mọ̀ pé iṣẹ́ rádaràda ni wọ́n ṣe iṣẹ́ tí àwọn ẹni ẹlẹ́ni ti jìyà fún láìmọye ọdún wọ́n lè dé ní alẹ́ ọjọ́ kan kódà wọ́n wá láàárọ̀ kùtùkùtù láti wá gba gbogbo ẹ̀ dànù lọ́wọ́ wọn àwọn ọmọ tán níbi tí wọ́n nírun tí wọ́n ń ṣiṣẹ́ rádaràda yìí tó ti yé yín nípa pé ká fún yín ní ọlọ́pàá sí ní àdúgbò àwa náà ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ o tó ti yé yín sìn àti gbọ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn bọ́ìsì tó ti dé sí àdúgbò láti tún máa ṣiṣẹ́ wọn rádaràda ẹ fi wọ́n sílẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ adigunjalè ni wọ́n pè wọ́n àbí ìtumọ̀ ẹ̀ lọ́dọ̀ tiwa adigunjakú ni
nítorí tí ọwọ́ òfin ìṣègùn ọlọ́pàá bá bá adigunjalè ikú ló kàn lẹ́yìn ẹ̀. Ìdí nìyẹn tá a fi ń pè ní adigunjalè ikú. Ẹ̀yin fi wọ́n sílẹ̀ nípa yẹn. Àwọn tẹ̀lé ká wá sí àdúgbò yín àwa wọn síbẹ̀. Àwọn tẹ̀lé lẹ́fẹ́ lọ́dọ̀ yín náà kò sí wàhálà. Bẹ́ẹ̀ fẹ́ 20 ọlọ́pàá wà lé, bẹ́ẹ̀ fẹ́ 30 ọlọ́pàá wà lé, bẹ́ẹ̀ fẹ́ 100 ọlọ́pàá wà bẹ́ẹ̀ fún yín. Ẹ dẹ̀ mọ̀ pé ẹnu òfìfo ń kọ́. Láti ẹ̀ tí mọ̀ pé tẹ́lẹ̀ náà ẹ gbìyànjú láti náwó sí wa láti gbé iṣẹ́ ìní àrùgẹ tó ti yẹ yín sì pọ̀ síbẹ̀síbẹ̀ sí ẹ má wọrí. A máa ti ọwọ́ ṣèkún àwọn olè yìí, a máa ti bọ̀lẹ̀ pátápátá ni. Ṣé ti yẹ yín sìn gbogbo nǹkan tí ẹ bá ti fẹ́ pátápátá abẹ́gbọ́ a ṣetán láti ṣe fún yín gẹ́gẹ́ bí ọ̀rẹ́ aráàlú tí a jẹ́ sí yín náà làwọn ìgbìyànjú láti ṣe. Kí ọ̀lẹ́ ó yà lúrú mọ́ìmọ́ yí epo sálọ ọ̀lẹ́ rodo mọ́ìmọ́ yí epo ọ̀lẹ́ rodo ẹ sọ̀rọ̀. Ògúnpì ìbọ̀jẹ̀. Ariwo gè lókè. Ìbà o, alájà ni mo júbà. Àmùdá, o gbúrò ohun àwọn awo, àìwò. Wá. Tẹ́ ẹ bá wò, ẹ rí pé ọwọ́ ẹ̀yìn báyìí ni ariwo yẹn ti ń wá. Bẹ́ẹ̀ni. Ẹ rí pé ó ń súnmọ́ wa bọ̀. Ẹ jẹ́ ká dúró dè wọ́n bí bábá dẹ̀dẹ̀ àgbọ̀n tó ń bá bọ̀. Ká dúró. Ìfọwọ́ yẹ kúkúrò lórí ìtàwọn alẹ́ yìí o. Kí lẹ́yìn dúró wá? Tẹ́lẹ̀ ẹ sọ̀hún, ojú yìí fọ́ ni àbí etí yìí di. Ẹ gbọ́ pé wọ́n ń sin òkú àwọn lẹ́yìn ni. Àgbọ̀. Wípé wo kú. Àgbọ̀. Bàbá mọ̀ ní àní dúró àfojú di yín. Àgbọ̀. Ó já mo di ojú mi tí ẹ bá fẹ́ fi ẹni gbẹ́wu ẹjọ́ báyìí. Ṣé báyìí? Súndu bàbá mi dé. Ó dá o. Pẹ̀tẹ̀ yẹku. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lẹ́sẹ̀ tẹ̀nà. Ọ̀tá ọ̀nà. Àfojú péré. Lójú pápá ẹ̀jì ọ̀yẹ̀. Tó ń lọ yẹ kúkúrò lórí awo. Ìbá wá yẹ kúkúrò lórí ìtàwọn alẹ́ yìí o. Níbìrin ṣoṣù ọ̀pinnu ilé yìí. Mo ṣì mú tì ibi báyìí gangan ni. Ibi dàpọ̀. Mr. Màmá. Àṣìníbi tá à ń lọ. Àkànfẹ́ sáré yà ká fi bíbá ìṣeré ọ̀hún. Ẹ gbádùn. Ẹ sáré dá mi lóhùn. Ìyá mi ò parọ́ ẹlẹ́dẹ̀ ń gbọ́ wàláì tàláì Ọlọ́run tó jọ dá wa ń gbọ́ pé mi ò parọ́ kò sówó kankan lọ́wọ́ mi. Dáhùn lóhùn. Ìwọ ó ti gbàgbé ní salon wojú mi tó sọ pé 750,000 naira ìwọ àti mọ́mí ẹ̀ ń gbé lọ sọ́jà lọ́la níbo ló wà ikú máa pa ìyá ẹ̀ tó wà jẹ́wọ́ sí mọ́mí ẹ̀ jẹ́wọ́. Ṣé nǹkan ò mú ẹ kí n jẹ́wọ́ kí ni owó wo ló wà lọ́ọ́ mi ṣé mo lówó ni. Màmá mo gbọ́ pé o lọ Mẹ́kà true of us. Mi ì lọ Mẹ́kà. Ó dẹ̀ ń parọ́ tí n bá gbé bàtà lé ẹ mọ́lẹ̀ tó fọ́ ń sin ara ẹ pé mo dájú màmá mi ò fẹ́ ṣẹ̀ corporate alright náwó ẹ sókè náà síbí. Jọjọ. Ṣé kò dáhùn? Má ṣe bẹ́ẹ̀. Ó fẹ́ kó dáhùn. Ó rẹ́dí àbó rẹ́dí. Sórí owó wà nílé lóòótọ́ owó tó ń sọ yẹn kì í ṣe owó mi owó olówó ni lóòótọ́ ni 750 ni àmọ́ mo ti ná 50,000 bẹ́ẹ̀ 700 ló kù bẹ́ẹ̀ owó olówó ni èmi kọ́ mo ní ó mọ̀. Ẹ tún ló jáde
àtọwọ́ lówó àtọwọ́ ẹni kọ́ ló má fi kàn wọ́n wa ẹ jẹ́ wọlé ká gbọ́wọ́ jáde jọ kí ni pọ́blẹ́mù yín. màmá ẹ wá ẹ kọ́pírẹ́tì mi ò rán yín o ẹ ti gbọ́ ẹ bá ń gbọ́ scorpion mi ò rán yín o ẹ gba ilé ìtẹ́ tó máa gbọ̀n. ẹ kò ìjà gbàdàgbàdà àti ọ̀dọ́ níbọ̀ tí bá tẹ̀ ẹ́ pa ó máa kú lọ́wọ́ kan ni ìyá ẹ̀. Wash and shadow. Wash and shadow. má jẹ́ ó pẹ́ o àárọ̀ lọ́jà àárọ̀ lọ́jà o. ẹ dojú bó yẹn ẹ kàn lọ ṣe rẹpẹtẹ. Fine girl. ṣé mo dúpẹ́. wàá wá bí lọ sí ẹ. màá need more information. ọgbọ́n tó bá wù ẹ́ lè máa display àwọn ọ̀ràn yìí o. The money they call. Hey. Bidako. Owó ẹ̀dá. Benon. Afẹ́rẹ́ lẹ́lẹ́ kó wá gbọ́n máa wò rìnrìn àjò. Madam, èmi ni mo sọ wípé tí ẹ bá ti kọ statement tán wípé kí wọ́n jẹ́ kẹ́ wọlé. Ẹ jọ̀ọ́ báwo ló ṣe ṣẹlẹ̀ kankan. DPO mi ò rírú ẹ̀rí láyé mi ò rírú ẹ̀rí láyé mi sẹ́ nígbà tí àwọn aráàbí yìí dé tí ṣe ni ariwo là ń gbọ́ tó jẹ́ wípé gbogbo aráàlú wọ́n fọ́nká àwọn ọlọ́pàá pàápàá wọ́n sá lọ ni a kàn ń gbọ́ àìwò ẹni wò ó kú pì àìwò níṣẹ́ ni mo rò pé àwọn olóró ni èmi tiẹ̀ ń dánú bínú lé wípé wáyé táwọn ará bíbá yìí fẹ́ gbé ọ̀rọ̀ jáde tí wọ́n tiẹ̀ sọ àṣà àwọn ọmọ burúkú yẹn ló dọ́gbọ́n kọ́gbọ́n yìí ó burú jù DPO ó burú jáì wọ́n tiẹ̀ wá ṣe ìbọn kan fẹ́mi torí wọ́n ká mi mọ́ 700,000 náà gbé lọ́nú ilé mi wọ́n tún lu àwọn ọmọ tó wà nínú ilé mi nílùú bàrà ó burú Ọ̀rọ̀ wọ́n disguise wa. DCO! Yes, sir. Come over. Ṣé o ti go through statement tí ìyá fẹ́ kọ? Ọ̀gá, ọmọ ká lọ́wọ́ tẹ́ fi pè mí. I don't know. Ìyá fẹ́. Ẹ wá máa lọ sílé. Máa gbé ìgbésẹ̀ tó nípọn nípa ẹ̀. ẹ gbé ìgbésẹ̀ o ẹ jọ ìgbésẹ̀ tó nípọn ni kẹ́ bá mi gbé lórí ẹ̀ Ọlọ́run á fún yín ṣe ẹ ṣé gan ẹ ṣé o. DCO. Kí ni gbogbo òṣì? Ó jẹ́ wà bẹ́ẹ̀. Àbí? Woman yìí kọ sínú statement bóyá tó bá láǹfààní àti go through ẹ̀ dáadáa. Ó sọ wípé ẹ̀yin ọlọ́pàá sá lọ nígbà tí àwọn èrò sá lọ. Nígbà tí wọ́n pé àìwò ẹni wò fìrì ó kú pìrì. Kí ló kan ẹ̀yin ọlọ́pàá pẹ̀lú pé ó wò fìrì ó kú fìrì? Ọ̀gá, tó pẹ́ síbẹ̀ ni ẹ bá wo bí àwọn aláwọ̀ ìṣe wáṣà. Wọ́n kó àwọn ẹgbẹ́ yẹn síwájú, wọ́n kó àwọn àgbo màálù yẹn, wọ́n kó sára wọn, gbogbo ara wọn ní ṣìn. Wọ́n ní Inspector David lọ ṣẹ́ẹ̀kì wọn. Ó ní àsìkò lẹ́ẹ̀kì ló ń wá ọ̀gá. Wọ́n á ní kókó fún wọn lẹ̀ kó jẹ́ kán ṣe tán fẹ́ ṣe tán sá. Will you keep quiet? Yes, sir. Idiot! Mo wà disappointed nínú ẹ̀. Ó ń sọ fún mi pé ọ́físà kan wà nú àwẹ̀ ń gbàwẹ̀ lọ́wọ́, ta ló rán láwẹ̀? Rádaràda òṣìṣẹ́ ń bá káàkiri. Now àwọn pípù yẹn wọ ilé wọ́n lọ pa ẹni ẹlẹ́ni lára owó tí wọ́n gbé lọ lọ́wọ́ ẹ̀ yẹn ìjọ wo ló máa tún ṣiṣẹ́ tó máa tún lórí owó yẹn. Inspector David sir, lásìkò lẹ́yìn tí láwa sá. Oh Jesus Christ, fall out. Yes, sir. Fall out. Mi múra dáadáa òṣì tí wọ́n bá káàkiri ọlọ́pàá ní mi kọ́ gba ọkùn ẹ̀ tí promote mi mi ò gba promotion ariwo tó bá káàkiri nìyẹn tó bá dé àsìkò tó yẹ kí wọ́n ṣiṣẹ́ irọ́ ni. Idiot.
ká mọ gbogbo kan tó ṣe. ẹ ṣe gan sa ẹ ṣeun sa ẹ ṣe o adúpọ̀ àníbírẹ́ lè sọ fún yín o. àmín ẹ má bínú mà ẹ pẹ̀lẹ́ ẹ má bínú ẹ ṣe gan ṣe rí ọmọ náà la gbé wálé ó dẹ̀ dùn àwa gan ó dùn wá dénú egun ẹni tó bá ní pé kò dùn kóun náà mú tiẹ̀ kó nà pa kó mọ bó ṣe máa rí but ọlọ́run fi kú ṣe àgbàlagbà everybody kò sí nǹkan tá a máa ṣe sí àwọn ò ní pẹ́ máa lọ ẹ jọ̀ọ́ bàbá olóògbé ńkọ́. ó wà lókè ẹ jẹ́ kí n lọ kọ́. no go back. àwọn olóhùn taláṣẹ tó wá fi lè dá wa lọ́lá nínú fámìlì wa. Daddy. Màmá ẹ má bara jẹ́ kò sí nǹkan tá a máa ṣe sí ẹ jẹ́ ká ṣí ọmọ yín kẹ́ lè wo ojú ẹ̀. Olaiya, má jiyàn láfáúdá. Take it easy. Orí ẹ̀mí mi ló wà. Orí ẹ̀mí yín ẹ pẹ̀lẹ́. Ṣé wà okay? Ẹ máa wà okay. Olaiya, ní nǹkan bíi 1:26 p.m. lánàá. Ẹ gba 6.2 million. True or false? True. Gbà tó di 4:25 p.m. wọ́n pè yín pọ́ ọmọ yín kú. We're very sorry about that. On behalf of my colleagues, we are very sorry. But Sawu yẹn wà very important. Ready? Yeah, fine. Be a nice man. It is very important. Zero. Ẹ má pariwo oyè yìí kò sọ̀rọ̀ yàyà rárá lẹ́yìn kẹ́ ṣe kí ni lẹ́yìn kẹ́ fọkànbalẹ̀ bẹ́ẹ̀ tó lè fọkànbalẹ̀ ẹ wá ní pé kẹ́mẹ̀lẹ́lẹ̀ kẹ́ fọkànbalẹ̀ kẹ́ má ṣe làwọ̀là kẹ́ má mu sìgá wọlé epo kẹ́ má má lànà. Yẹ́gẹ́ gbọ́ èmi ò rán yín o gbómi rẹ̀ ń wò yìí o gbà ń fi òní. Wọ́n parọ́. Ẹ dàgbà sókè. Ẹ má wulẹ̀ bẹ̀rẹ̀. All right. Are you guys okay? Mama? Ẹ pẹ̀lẹ́ ní rírẹ̀ mọ́. I love you. For 5 minutes, Tabatu! Rapariwo! Àbúrò lẹ́yìn dànù! Zero!
Kí ló ń ṣẹlẹ̀ bí báyìí? Ṣé lómi tún kú ni? Òkúṣọlá la gbé wá. Òkúṣọlá. Ìṣọ̀lá Òkúṣọlá. Ẹ̀pà. Ẹ̀gbọ́n mi. Òkúṣọlá rọ pé yìí o.
Take it, move. Move. Stand up. Move. Sharp. Move. Àwọn èèyàn wá ti kú gan. Fẹ́lẹ̀. Ó jogun tì ní báyìí. Ṣoré ibi tá a bá dé. Jẹ́ ká wá gbéra ká máa lọ ní. Àwọn tó kù ńkọ́? Jẹ́ ká máa lọ ká fáwọn tó kù lẹ̀. Ẹ lórí yóò dilé. Jáde ọjọ́. Afẹ́fẹ́ lẹ́lẹ́ wá gbọ́ máa wó rìnrìn àjò. Afẹ́fẹ́ lẹ́lẹ́ wá gbọ́ máa wó rìnrìn àjò. Bẹ́ẹ̀ bá ti aṣojú kòkòrò tún lọ bẹ́ẹ̀ lómi lájọṣepọ̀ ń ta ó dọ̀hún nù ẹ ti bọ́ ṣàkóló wọn nù ẹ ti rúfin rú. Àǹtí mi. Jẹ́wọ́ fún mi. Àǹtí mi. Ẹ̀mí mi nìyẹn. Tó búlò orí ẹ̀ dànù. Ti dàlẹ̀. Nǹkan tí mo ṣe mí rò kó lè bàjẹ́. And what is that? Àkọsílẹ̀ o, kò fà mí mọ́ra o, torí o kò ṣì bọ̀bọ̀, kò ṣì dìbò. Bébí o, 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 bébí o. Drop your gun. Àwọn ọmọ wọn ni ẹ sọ pé ó wà níbi tí ẹ wá béèrè. Ẹ ṣé. Àwọn ọmọ bíbí inú mi làwọn ọmọ tí mo wá wò bí mo ṣe sọ fún yín. Ṣùgbọ́n Yorùbá lọ wọ́n bọ̀. Wọ́n ní ọmọ ẹni ò ní burú títí ká lè fún ẹkùn kó pàdánù kó jẹ́. Ìgbà tí mo gbọ́ pé wọ́n wà ní custody ẹ̀yìn ọlọ́pàá ń bí mi ò believe. Although wọ́n stubborn. Wọ́n rude a little bit. Ṣùgbọ́n àní torí ìyẹn ká believe pé dandan ohun tó bá dẹ̀ fẹ́ ṣe wọ́n kó ṣe wọ́n. Ló jẹ́ gbé mi débi. Wọ́n dẹ̀ ti wá ọwọ́ yẹn dilẹ̀. Wọ́n ti níṣẹ́ gidi lọ́wọ́, wọ́n ti ń ṣe dáadáa, kódà wọ́n ti ń tọ́jú èmi tí mo bí wọn. Báwo mo ṣe wá fẹ́ gbọ́ pé láburú fẹ́ kàn wọ́n tí mi ní dìde. Mo ṣe ń bọ̀. Ẹ jẹ́ kí n rí àwọn ọmọ, ẹ jẹ́ n rí wọn. Àwọn ọmọ tí ó wà ní ọ̀dọ̀ tí wá ń bí armed robber ni wọ́n. Olè gidi ni wọ́n o. Àwọn olè tí wọ́n ń gbé ìbọn, tí wọ́n ń dá àwọn èèyàn lọ́nà iṣẹ́ tí àwọn ẹni lẹ́ni ti ṣe láti bí 20 ọdún 30 ọdún sẹ́yìn, tí wọ́n fi agídí gbà lọ́wọ́ wọn. Àwọn ni àwọn ọmọ tó wà ń bí. Kì í ṣe àwọn ọmọ mi. Tẹ́ bá lágídígun jalè láwọn tẹ́ kó, ó ní láti jẹ́ wípé àbẹ́ àwọn ọmọ mi rárìn fẹsẹ̀ sí ẹ kó wọn mọ́ wọn. Àwọn ọmọ tí mò ń sọ yìí wọ́n níṣẹ́ tí wọ́n lọ́wọ́. They have
reliable business. Ẹ wo eléyìí ò ń ṣe pé bóyá wọ́n kó ẹran mérò àbí wọ́n kó àwọn tí ò ṣẹ̀ mọ́ kankan. Àwọn ọmọ tí mò ń sọ yìí, àwọn boys tá à ń sọ yìí, wọ́n ti pa ọlọ́pàá tí kì í ṣe méjì tí kì í ṣe mẹ́ta. DCO mi gangan àwọn ọmọ tí wọ́n pa ni. Wẹ́ Ọlọ́run bá wa ṣe, a rí bíi méjì mẹ́ta mú nínú wọn. Nínú àwọn tí a rí mú wọn wà bí. Àtọkùnrin o, àtobìnrin o, they have good business tí wọ́n ṣe. Àbúrò lórí aṣọ tó wà lọ́rùn mi fún mi, ìyẹn ọkùnrin, ìyẹn Ìbídàpọ̀. A ní kò lè sọ ọmọ yín nù wọn. Ẹ jẹ́ kí n rí wọn. Ohun tí wọ́n rí lọ́bẹ̀ tó fi wárú sọ́wọ́ kí náà ń wá kiri tó fi tí tọ́lọ́pàá fi lè kó wọn máa ń rọ̀bà. Okay. Cobra Samson. Sir, come over. Ẹ lọ kó àwọn criminal tó wà ní custody yìí wá. Àwọn criminal sir. Tó wà ní custody tó wà nínú sẹ́yìn ẹ lọ kó wá. Olóyè, tí ẹ̀yin fúnra ara yín bá fi ojú kàn wọ́n, tẹ́ bá fi ojú kàn wọ́n, ẹ ti rí pé no, láì tí ì pè wọ́n ní olè tí ń rùn lọ lára wọn. Àwọn mi yóò lè jalè. Kò lè. Ó ní mo jẹ́ sọ pé kò lè. Àwọn òsùn tí ò lè ṣẹlẹ̀ ìbí kọ́ńtì náà lájọ. Àwọn ni. Hey, turn over! Turn! Ẹ wojú ẹ. Ṣé ká sọ pé bí eléyìí ṣe dáa tó? Ṣé ká sọ pé bí eléyìí ṣe rẹwà tó lọ́kùnrin? Ṣé ká sọ wípé adigunjalè ni wọ́n bọ́ ṣe rí kúnrèkúnrè tí wọ́n ń da ìlú láàmú ni? Ìbídùn, Ìbídàpọ̀, èwo ni gbogbo tara yìí? Àbí ṣé òótọ́ ni wọ́n kó yín mọ́lẹ̀? Ọmọ ẹni ìbájọ́ ni àbáyọ̀, mo gbé láyé mi. Ìbídàpọ̀, ṣé blood ẹni mò ń wò yìí? Ẹ̀jẹ̀ ara ẹni mò ń wò yìí? Mo ń bí ilé rẹ̀ lánú ẹ sọ̀rọ̀, mo ní sọ kó yín mọ́lẹ̀ ni. Olóyè, ṣé lóòótọ́ ni báwọn ọmọ yín? They are my children. Ọ̀gá ọlọ́pàá, àwọn ọmọ mi rèé. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọ̀gá ọlọ́pàá, ẹ jọ̀ọ́ mo níbèrè láti bí wọn. Ìbídàpọ̀, ọkùnrin ni wọ́. Tẹ́gbọ́n ẹ̀ ò bá lè sọ̀rọ̀ mọ̀ pé wàá sọ̀rọ̀. Ń gbọ́ ṣé o lè ní ẹ̀ ń jalè lóòótọ́? Ṣámrọ̀bà ní? Ó lè ní? Ìyẹn ni pé ilé tẹ́ ẹ kọ́ fún mi, owó olè, owó ojú eégún, owó ẹlòmí, owó àgún aláàgún ni àti mọ́tò tẹ́ ra fún mi. Ó lè lẹ́yìn ọmọ ilé ẹ sọ fún mi. Ọ̀dà ẹjọ́ mo kọ́ yín níṣẹ́ olè ni àbí ẹ bá olè nínú ìran mi? Ibo lẹ ti rólè? Ẹjọ́ ẹ sọ fún mi ẹjọ́. Ẹ bá ń bi wọ́n ọ̀gá ọlọ́pàá, ẹ bá ń bi wọ́n. Kò ní ìdí kí n gbà yín, ẹ ti ń control bí, ẹ máa control ẹ lọ. Ẹ má bínú. Ọ̀dà ibo lẹ ti rólè o? Daddy, ẹ dẹ̀ wá ń blame wọn, ẹ̀yin lè fa náà. Èmi ni mo fà á. Kí tún sí ni orí kò ti ṣá gbogbo ẹ̀pá náà ẹ̀jẹ̀ tán ni bu apá bíbà kémi náà bu apá bíbà. Kí ni ìlòdè? Ẹ káwọ̀ dáàdì. Èwo ni láti máa bára yín jà nítorí pé mu gàrí àtẹ̀pà? Daddy, mo ní pé kóun mú apá abìkan kí èmi náà mú apá kejì, ó ti ṣá gbogbo ẹ̀pá náà ẹ̀jẹ̀ tán. On disturb me now. Jẹ́ kí n mú ti tọ̀dọ̀. Will you keep short? Kí ló fa argument? Mo ní kí ló fa argument láàrin wa àti ẹ̀gbọ́n ẹ̀ nítorí pé ẹ̀ ń mú gàrí àti ẹ̀pà ti fún lọ́rùn. Ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà o mọ̀jú oúnjẹ lọ? Tóun bá ti ẹ̀gọ́ ìwọ tó dàgbà gan kọ́, mo rò pé wọ́n gan ò dánú. Daddy, gàrí tó kù lé ní àdá sí bíbá.
kò sí nǹkan lé mọ́. Kí ni kí n ṣe sí yẹn? So last gààrí tó kù lé mo bá yín dù àbí mo sọ pé kẹ́ reserve díẹ̀ lẹ́ Fẹ́mi kí n mú. Àwọn ọmọ míì wà ní abẹ́ òbí wọn wọn ò tí ì rí oúnjẹ jẹ lẹ́nu ẹ̀yin mú gààrí àtẹ̀pà ẹ ò ṣọpẹ́ fọlọ́run. Rubbish. Ìbídùn. Owó tí mo kó sí inú dúrà tó wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì mi talent tó kó nu yín because owó yẹn 2,000 naira ó miss nínú ẹ̀. Daddy, mi ò dédìí owó yìí látijọ́ tẹ́ ti bí mi ẹ lè sọ pé bóyá mo mú change yín kankan rí àbí mo fọ́ kankan yín ọwọ́ mi rèé mi ò mú kankan. Ìbídàpọ̀. Ọwọ́ mi ni funfun nẹ́ni mi ò mú owó yín dáàdì. Ọwọ́ ọ̀tọ̀dọ̀ ẹ̀ rí funfun nẹ́ni ìwọ ò mówó ń bẹ̀yẹn. Bẹ́ẹ̀ni sir. Ìwọ ò mówó àbúrò ẹ̀ náà ò mówó àbí ìyẹn wà òkè. Nowadays dáhùn pé owó ti ń lẹ́sẹ̀ ọ ti ń lè rìn jáde níbi tó ń bá kó sí fúnra rẹ̀ bí wọn bá dẹ̀ tún wo dáadáa nínú ilé ayé tá a wà yìí owó ti ń níyẹ̀ lápá ti ń fò fúnra ara ẹ̀ láì ṣe pé èèyàn mú láì control ẹ̀. Ok èmi ti gbà pé kò sẹ́ni tó mówó ń bẹ̀ yẹn ẹ̀yin méjèèjì máa ràn mí lọ́wọ́ so àjọ máa dé ọ̀dọ̀ man kan nítorí pé owó ò lè miss nínú ilé yìí kẹ́yìn méjèèjì dẹ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ kí n dẹ̀ gbà bẹ́ẹ̀ but ẹni tó lè bá solve problem àjọ máa dé bẹ́ẹ̀ sìn ẹja jọ dọ́dọ̀ ẹ̀. Ẹ má bínú kí lorúkọ ẹni yẹn gan. Initial name ẹ̀ tá à ń lọ sọ́dọ̀ ẹ̀ Ògún ló ń jẹ́ surname ẹ̀ ní Lákàyé aka Iron Man. Let's go. End. But daddy, and will you stand up? Daddy mi. Every guy and show. Orí òpè ló tún. Timba, will you stand up? Àwọn tí mo jẹ treasurer fún gọmọ pé mo capable náà ṣe fi mí jẹ. Owó adé máa tún máa miss nínú ilé mi. Nítorí ó bá ṣe lè ṣọwọ́. Adésínà. So ti tàwọn ọmọ rẹ nú dáadáa. Ó nídìí pé mò ń tẹ̀ wọ́n nú mọ̀ bí mo tún tẹ̀ wọ́n nú jù báyìí lọ ìfò wọn bó bọ́ ta gan wọn ò ní jẹ́wọ́. Bá ń béèrè lọ́wọ́ Iron Man ìgbésẹ̀ tó bá yẹ kán gbé ẹni tó bá gbówó mi ohun tó bá yẹ kójú ẹ̀ rí ká mọ̀. Tọ́ adójú ọ̀gbagadè báyìí o Lákàyé ọ̀sìnmọ́lẹ̀ ó ń lé kọ̀ọ̀kan ọ̀nà ọ̀run koríko odò tí ń mú dèèyàn bàbá mi mo tún dé o kó o wá ṣiṣẹ́ rẹ bọ́ọ̀ tí mo ń ṣe èmi ò lóò sàmì tí mò ń bọ̀ àfi Lákàyé ọ̀sìnmọ́lẹ̀. Excuse me, wọn pàtẹ́wọ́ ń di oògùn kó máa lọ react. Ẹ̀ka tiẹ̀ rè ẹ̀ka owó ọmọ o. Tọ́ bàbá mi ẹni tó bá tójú ọ̀gbagadè kó bọ́ bí nǹkankan obì tí ń bẹnu gbáyìí kẹ́ ẹ mọ fẹnu gbé nǹkankan kẹ́ ẹ sì mọ búra sí. Ó ti bẹ̀rẹ̀ service nìyẹn o ẹ ti rí Ford March. Ẹ bọ́ wájú bàbá mi kábùrú ẹ̀kọ́ bọ́ síbẹ̀ kábùrú ẹ̀kọ́ bọ́ síbẹ̀ yóò move please move lọ síwájú ẹgbẹ́ kò sọ̀rọ̀ dáàdì mo ti bí yín lé pé 2000 ìta ló gbé ẹni náà move forward. Ẹ ó tó báwọn bọ́ bàtà rẹ ẹ bọ́. Kó kúnlẹ̀ síbẹ̀. Bọ́ bàtà rẹ kó kúnlẹ̀ kó móbì òun kó o sì mọ sépèsì kó bá jẹ́wọ́ ló gbó bàbá rẹ àbí wọ́kọ́. Èmi Ìbídàpọ̀ ọmọ Adésínà tó bá yẹ pé mi ni mo mú owó tí dáàdì mi wá yìí Lákàyé ọ̀sìnmalẹ̀ kó ṣèdájọ́ wá àmọ́ tó bá yẹ pé mi kọ́ ni mo mú Lákàyé ọ̀sìnmalẹ̀ níṣẹ́ ni kó máa dáàbò bo mi o kó oògùn má fẹ́ jẹ mi wẹ̀ o. ọ̀pọ̀ kọ́ lẹ́yìn ìmàle ǹdẹ arábìnrin
fọ́ bàtà rẹ̀ kọ́mọ́ o sí ọkùnrin. Forward march please. Daddy. Please make sure kò ṣe kíá. Oya ṣe bí kejì rẹ ti ṣe. Oya. Mo ò bí tọ́pẹ́. Lọ́wọ́ pé èmi ìbídàpọ̀. Má dárúkọ àbúrò ẹ ṣé torí pé wà ń wájú Iron Man sìn ni gbogbo ìfún ẹ ṣe ń kó sókè sọ pé orúkọ tiẹ̀ gangan kó dá orúkọ ẹ bó ṣe ń jẹ obì kó dẹ̀ ṣe ìpè fúnra ẹ pé kó rí báyìí fún ẹ tó bá jẹ́ olùgbówó àdúgbò kan. Jẹ́ pé èmi ìbídùn ọmọ Adésínà kí mi ò mú owó dádì mi kógun ṣe mí ṣìkàṣìkà àmọ́ tí mi ò bá mọ kọ́kọ́ nípa ẹ̀ kógun dáàbò bò mí kógun fún mi lówó. wà. bó ṣe ṣe wà yẹn ó stand bẹ́ẹ̀ yẹn iṣẹ́ ogun bẹ̀rẹ̀. ọ̀pọ̀ kọ́ lẹ́yìn ìmọ̀lẹ̀ kó sátidé ní tí òun fi jẹ mọ́sà ẹ gbọ́ o lákàyè ìgbà pẹ̀tẹ́lẹ̀ o bájá bá ológun ọdún láyé bó bá ilé ṣe mọ́nàmọ́ná ẹran ògún ni ó jẹ o kò jù báwọn lọ o. Gobi. Olóyè Adésínà. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ. Ògún ni ó kí. Mo dúpẹ́ lọ́wọ́ Iron Man. Bàbá mi ń gbọ́. Fúnà lọ́wọ́ tóun náà tó ń ṣe àtàtìlẹ́yìn ẹ̀. Èmi respect tradition ju ẹlòmíì lọ. Ìjọba orílẹ̀-èdè yìí gan wọ́n lè fi kò sí nǹkan tó wọ́n lè fi wá sísì. Mi ò wá ní lajú mi lẹ̀ mi tó jẹ́ pé èmi ni treasurer gbogbo landlord associations tí wọ́n dẹ̀ mọ̀ pé mo competent láti gbà nípò yẹn wọ́n yẹn fi mí síbẹ̀ èèyàn kan wá máa mú owó nínú ilé owó mi á wá máa mí sínú ilé màá wá lajú mi lẹ̀ kò ní ìdí ìgbà tí God of Iron ti wà yóò dà fún ọ. torí pé ìjọba gan bí ò bá jẹ́ pé àwọn gan fúnra wọn àbòsí pọ̀ jù wọ́n lọ èmi ni bíbélì ìwé mímọ́ ni èmi ni Quran ìwé mímọ́ ni méjèèjì ẹ kò yẹ kí wọ́n máa lò wọ́n gentle jù ìwé méjèèjì gentle ògùn láka ìlú ẹ̀ kọ́ máa ṣẹ́ fún everybody pé òun lọ ìjọba kógun pa ẹ tó bá ti dà àwọn aráàlú kò ṣe bó ṣe wà yìí very faster very active irú àwọn ọmọ yìí sì wọn á tó wọn máa mọ̀ ọ́n la títí ìrọ̀lẹ́ àbọ̀là tógun máa bẹ̀rẹ̀ sí react máa rí i pé kò sọ̀rọ̀ silence tí ẹ yé very wicked but ìjọba ò ní lò bíbélì ni àti Quran ọmọ pé yẹn gentle àkàkú a máa kówó jẹra yìí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ò ṣe no problem léyà kò nídìí. Abiyamọ rọ́jú kò tọmọ rọ́jú kò tọmọ rọ́jú kò tọmọ. Abiyamọ rọ́jú kò tọmọ rọ́jú kò tọmọ rọ́jú kò tọmọ. Abiyamọ rọ́jú kò tọmọ. Kó lè dàgbà kó dògbò kó lè fún ọ ní sinmi láṣálẹ́ kó lè dàrọ̀ bọ̀ wọ́n lọ́jọ́ ọ̀la rọ́jú kò tọmọ bàbá rọ́jú kò tọmọ ìyá àtùpà lọ́mọ. Èèmọ̀dọ̀ kú ilẹ̀kẹ̀ lọ́mọ. wá ìbídàpọ̀ ṣé o mọ̀ pé nọ́ọ̀sẹ̀sì ni nǹkan ta ló ṣe yẹn ìbídàpọ̀ ṣé o pé olùdẹ̀ ṣe kinní yẹn o dẹ̀ wò títí ta fi ń fi ẹnu gbé obì lórí ògùn báyìí. ṣé ẹ mọ̀ pé owó tí a ná lọ́jọ́ yẹn tí mo fún yín pé gbà ẹgbẹ́lé owó yẹn gangan ni. àbúrò ilé ìbàjẹ́ ni ṣé èmi akwámọ̀ máa bẹ náírà owó bẹ̀ yẹn tí bá tẹ̀ tí wọ́n mọ̀ pé ó taná nìyẹn ṣé màá tẹ̀lé dádì lọ fẹnu gbé obì lórí ògùn ó dẹ̀ mọ̀ kóṣù máa lóni dádì. èpè alábíàmọ kì í jáyàn gbogbo tí dádì sọ yẹn fọmátì ni ẹ̀fọ̀kan yín balẹ̀. kì í ṣe fọmátì o wo for real ni abo ti gbàgbé pé ògùn kò kí ń gbàbẹ̀ tẹ́lẹ̀ wo kò sí ìtókàn mi orílẹ̀ tí màá wọ̀ sùn rèé lẹ́yìn eléyìí ìbídàpọ̀ ó ti tó gẹ́ mo ti pọ́n ẹ́ débi tí èèyàn ń pọ́n èèyàn dé tí ò bá dẹ̀ sí ọ̀rọ̀ kan ṣo tí mọ̀mísí sọ fún wa kó tó di pọ́nkú ṣé rántí tó ń gbé ká ṣera wa ní òṣùṣù ọwọ́ ká ṣera wa lẹ́yọ kan tí ò bá sí nítorí ẹ̀ ni màá ti jáwọ́ lọ́rọ̀ ẹ̀ tipẹ́tipẹ́ tèmi ni pé tó bá ti rìn lójú títì kò máa bójú ẹ̀ tọ́kadà bá gbá ẹ ṣé wọn pé ó lọ fi ẹnu gbé obì lórí ògùn lóbì fọ kí ló ti pé fọ kí ló pé. fọmáàtì wàá mọ̀ pé fọ́ọ̀rí ni. síbẹ̀ gbogbo tí ẹni mọ́mì kíníkan yẹn ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ kò sí nǹkan tó kàn yẹn mo ti kó náà nìyẹn jẹ́ kó ra wà bẹ́ẹ̀ èpè oníjà wa ẹ fi dáàdi lẹ̀. mo ti pọ̀n ẹ́ tó wọ́n lẹ̀ dẹ̀ ti pọ̀ jù
wálé ti pọ̀ jù wálé ó ti pọ̀ jù. ìdàpọ̀ àpẹẹrẹ tí ó bá gbéra dà sí èmi tó ti ẹ̀yìn tó bá rí mi máa rí yẹn tó bá rí mi èmi náà rí yẹn ni ẹ̀wọ̀ jẹ́ tètè. báwo ni ẹ rà sà. ọjà rẹ ṣàlàáfíà ni. ẹ kújọ mẹ́ta dádì. mo rí pé ẹ mọ ṣe wọn. ẹ ní ọ̀hún bẹ́ẹ̀. tẹ́ bá rántí nígbà tá a wà ní skul ọ̀rẹ́ mi tájú máa ń wá sílé táwọn àjọ wọn á mu gàrí tí ẹ̀ ń sọ fún mi pé ká make sure pé àkọjúmọ́ ìwé wa. ṣeun tí mi ò bá ní ṣe mistake ṣé kì í ṣe ṣeun tó ọ̀rẹ́ ẹ̀ kan mo tiẹ̀ lè má ti tètè rántí orúkọ ẹ̀ àmọ́ ọ̀rẹ́ ẹ̀ kan tó wáyé wá ń gbà kan tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ pé tí wọ́n bá ti léèwé dé o kì í bá àwọn òbí ẹ̀ ṣe nǹkan ni tó lóun bá yà ń ta búrẹ́dì. dádì ṣì rántí ṣá. ìwọ ni. ẹ rà sà. how are you. fine sir. àìrọ o ti shop up gan o. ọjọ́ ti pẹ́ díẹ̀ náà sà. o ti wo tó wá clean up. ọlá ọlọ́run ni sà. báwo. ibi náà ti wò pé ẹ ò dá mi mọ̀ mọ́ but ó dẹ̀ wá dùn mí gan dádì mo ti pẹ́ gan ohun mi kì í bá yín ṣeré gan. àbí wọ́n ló gbé mọ́tò yìí wá. èmi ni sà àbí mo kàn ní kí n sáré gbélé jáde kí n lè sáré wá rí ọ̀rẹ́ mi ni sà. ọkàn ni kò gbélé yìí wá nínú àwọn motors ẹ̀ ní èyí tó já sí pé ẹyọ kankan ló ní. no ẹyọ kankan mo ní jeep mẹ́ta lẹ́yìn ilé. onímọ́tò tó pọ̀ ọbẹ̀ bíi mẹ́rin. ẹ bẹ́ẹ̀ ni sà. ìwọ o tún ti ní jeep. ọlá ọlọ́run ni sà. dádì o ẹ wò ó dádì. ayẹ. ó dùn mí pé mo ti pẹ́ gan-an ẹ má bínú dádì ẹ wò. èèyàn ṣerò. ẹ sà ẹ má bínú ẹ kò bá fi lè ṣe owó ìdákọ̀mù ẹ má wọlé tá a bá délé mi màá wá dálẹ̀ fún yín gan rẹpẹtẹ. dádì. ẹ wo dádì kékeré nìyẹn o ẹ máa bá mi lọ sínú ilé mi lágbára ọlọ́run tó bá di next week màá wá gbé yín àwa lọ ṣe gbogbo fàájì nínú compound mi gangan. jọ àbí o ti kọ́lé tiẹ̀. inú ilé mi ni mò ń gbé sà. ìwọ ti kọ́lé. mo ti kọ́lé sà. with your age. ọlọ́run ọba náà ni ó ṣe gbogbo ẹ̀ sà. ò ní ṣorí burúkú. àmì sà. ó ṣe bí kékeré lówó yìí mo mọ̀ pé owó yẹn ṣe lo struggle kó tó ni ó jókòó tẹ́tẹ́rẹ́ because téèyàn bá dákẹ́ tara ẹ̀ á bá dákẹ́ èèyàn ní láti struggle kó fi gbogbo ọ̀nà kó fi make sure pé òun lówó lọ́wọ́ adìyẹ adà fún ẹ. àmì sà. excuse me Ìbídàpọ̀ quiet lórí àmì ẹ̀ mi ní fẹ́ kó ṣàmì lórí ọ̀rọ̀ yìí program tí mò ń bá lọ pẹ̀lú ṣéun yìí yẹn finish mi fẹ́ àmì ẹ̀ bẹ́ẹ̀ don't interrupt nítorí ò sí ní position tó yẹ kó ṣe àmì ẹni tí ò bá ti lè struggle kóun náà jà raburabu kó mọ gbogbo ways tóun máa fi make ẹ kó gbọ́dọ̀ ṣàmì ibi tí n bá ti ń bá ẹni tó struggle sọ̀rọ̀ á dáa fún wọ. kò ní ìdìpẹ́ nìkan bẹ́ẹ̀ ṣàmì ẹni tó bá máa dáa fún ló máa dáa fún ẹni tí ò bá lè struggle kó lè ṣe ṣe kó má dáa fún. ayẹ̀wò wàrí bá ti ṣe wà lọ́nà gbígbà wàá máa lọ́ọ́rẹ́ wàá máa bọ̀ọ́rẹ́ mọ́tò ẹ̀ ò ní forí sọ́gi kò ní forí sọ́pẹ́. That's all right. Daddy, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ lágbára Ọlọ́run gbogbo wa náà lè jọ máa ṣe àdúrà tó dájú báyìí lọ fún ẹ máa jẹ wọn mọ́ o lágbára Ọlọ́run. gbogbo wa pátápátá lè jọ máa ṣàdúrà fún dáadáa. torí mi ò mọ kẹ́ẹ̀dá wà kó má gbìyànjú àti struggle pàápàá lọ́jọ́ àárọ̀ ebi búrẹ́dì ni wọ́n bá mọ́mí ẹ̀ ta ni everything fi wà okay yìí o dẹ̀ tún struggle. o jókòó tẹ́tẹ́rẹ́ because téèyàn bá dákẹ́ tara ẹ̀ á bá dákẹ́ èèyàn ní láti struggle kó fi gbogbo ọ̀nà kó fi make sure pé òun lówó lọ́wọ́. ó kọ́lé ó ra mọ́tò tún ní jeep èjì ẹ̀ ń lo jeep imagine ẹ wo life báwo life ṣe rí. Daddy ẹ máa wọlé lágbára Ọlọ́run life tó máa dá lọ́dọ̀ Ìdàpọ̀ náà by the grace of God ẹ máa ṣàdúró irú àdúrà tẹ ṣe fún mi. yóò tọdọ ẹni kó kí àfún ló wọrí ẹni tí ò bá ní make ẹ ò ní make ẹ. ẹ máa wọlé Daddy. spirit nílé ayé yìí kálukú pẹ̀lú àyànmọ́ ẹ ni àwọn àyànmọ́ kan wà àwọn struggle àwọn àyànmọ́ kan dẹ̀ wà wọ́n tẹpá mọ́ṣẹ́ tiwọn láti jẹ́ pé wọ́n make sure gbogbo ọ̀nà tí wọ́n bá máa fi make ẹ̀ ló máa fi make ẹ̀. every
ẹ má ọ̀rẹ́ sà màá tún máa rí ń sà. ó ṣe gan màá tún máa dọ́dọ̀ ẹ̀ ṣe ti gbọ́. bó ṣe ń struggle ní tiẹ̀ yẹn ni kò máa struggle lọ wàá dẹ̀ ni kò máa make ẹ̀ ẹ̀ tí ò bá ní struggle kó kí ayé ẹ̀ bàjẹ́ kò séwu tó bá yá wá ní bàbá kan ṣépè struggleness ló mú ẹ tó fi ń ra mọ́tò ìtòlẹ̀ ti kọ́lé àwọn tí ò struggle àwa di akóbàtà lọ́la wọ́n wá sọ pé bàbá kan ṣépè fún wọn á dáa fún wọn. Oh, thank you very much fine boy chop up boy. láti ṣe lóun àti ṣàárẹ̀. ẹ wo bí tó o bá rí ẹnìkan tó pé ọkọ̀rọ̀ tó ní tó àfi tó o bá sóògùn owó kó o tó ní lárí irọ́ ńlá ló pa fún ọ wọ́n fẹ́ fọ̀bẹ ẹ̀yìn jẹ ọ́n sún ni ọgbọ́ gbogbo ohun tí ń ṣe ọ́ pátá kò tiẹ̀ rọ̀ mọ́ oògùn owó. but ẹ sà ìṣẹ̀lẹ̀ máa bá mi wá ọgbọ́n dá sí sá o ẹni tó jókòó ìsà kì í ṣe ọ̀rẹ́ lásán sí mi sá o ìgbà tí mo wà léwe èmi ò ráwọn òbí tó máa rán mi lọ sí skul ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ lára mi ń gbà yẹn èmi ò dẹ̀ fẹ́ kó jẹ́ pé mi ni màá máa fún un lójoojúmọ́ mo fẹ́ kóun náà ní ẹjọ́ ẹ bá mi wọ́gbọ́n dá sí sá ẹ jọ. ní tó ṣe rèé gbogbo ohun tó ṣe pátápátá yóò jẹ́ ní tí ọmọ fọwọ́ ara rẹ gbà lójúkorojú nídàgìrì. gbà kan lójúkorojú nídàgìrì àbí wọlé. ọ̀kàrẹ̀ ọjà sí kùtùkùtù ọ̀kàrẹ̀. sọ wípé àti kò máa jalè. o lè lọ́jà. má ṣe hà jẹ́ kí n sọ kíní kan fún ẹ tí ó yẹ sórí nílé ayé yìí owó ni kókó o gbogbo èèyàn tí ó bá fẹ́ rí ọ̀run wọ̀ láyé àfi kó lówó ẹni tí ó bá lówó lè rọrùn wọ̀ tó ti yẹ sí gbogbo nǹkan tí Ọlọ́run fún rẹ̀ kalẹ̀ fún wa pé ìwọ tó bá fẹ́ rọrùn wọ̀ gbọ́dọ̀ ṣe lè gbogbo ẹ̀ kó sì tánì fowó ṣe ń bẹ̀ tó bá fẹ́ lọ ilé ìjọsìn wàá mówó dání bó fẹ́ lọ Mẹ́kà wàá wọ́wọ́ ṣé ọ̀fẹ́ ló fẹ́ wọ aeroplane so àfi kó ní owó kó lè rọrùn wọ̀ tó ti yẹ sí nítorí wípé bó o bá fẹ́ sá fún gbogbo ẹ̀ṣẹ̀ láyé ò ní lówó. ní tí ó jẹ́ kí jọ̀gọ̀dì rẹ̀ ó tó bẹ́ẹ̀ lọ́rùn rẹ̀ ọ̀tayọ wípé tó bá ti jẹ́ gbàtọ́ wà ń kéke ni ẹ ti dá fáárú eléyìí fún ọ ni torí Ògúndábèdé ni fáàrẹ tí mo dá fún ọ Ògúndábèdé ṣìrè ọba olè níwàrún ọgbọ́ àfitọ́ ọba jalè ó ní láàrí tayọ ọgbọ́ bọ́ bá ti ṣe tán láti ṣe yìí mo tún ní ìbéèrè kan àbí ìṣẹ̀dá ọ̀rọ̀ kan tí mo fẹ́ fi lọ tó bá ti gbà pé o ti ṣe tán. mo ṣe tán bàbá. ọ wàá mú ẹnì kejì rẹ tó súnmọ́ dáadáa wá tó jẹ́ pé ọ̀rọ̀ wo àti ẹ̀ kì í tàṣe ara wọn ọgbọ́ tó o bá ti mú débi èmi ó jù yín inú òkùnkùn wọn tún yọ yín inú mọ́lẹ̀ wọn jù yín sórí odó wọn ó kó yín lọ́lọ́ ǹjẹ́ ọgbọ́ wọn ta yín kò tó sóde ọ̀run ẹ̀ tún padà bọ̀ ẹgbọ́ àjàfẹ́nu sọ̀lẹ̀ ló kó Ṣàngó amúnátọ̀run bọ̀ kò sí tí ó ṣe yín ọgbọ́ ẹnì kejì rẹ ní ọlọ́wà kó mú wá kó mú dání láti wá fi sí kejì rẹ ọgbọ́ yóò ná yín lówó púpọ̀ o òun owó kọ́ ní tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ ọtí gbọ́. dáàdi ẹ máa rọ gbogbo ìnáwó yẹn dá èmi sá. ẹrù ẹlẹ́rù ní jẹ́ gbàgà sí Ọlọ́run. sista kí ló dé ẹ ti lọ lẹ́nu gan-an ẹ wò ó mo fẹ́ wẹ jókòó ẹ kí n rí ibi tí mo lọ. kí ló pa mí sọ. ìyá ẹ máa rí ó máa dópin lọ́jọ́ kan. ó fún àìsí sáà ẹ wò ìròyìn ayọ̀ mú wa o ibi tí mo lọ sure place ni o bẹ́ẹ̀ ni tòkè sẹ́yìn pé nígbà tí mo dé ọ̀hún gbogbo òṣèlú wa báyìí ó di pẹ̀tẹ́lẹ̀ ni. kí n wá bẹ̀rẹ̀ iṣẹ́ o ti bá mi ríṣẹ́. wẹ́ mo rí iṣẹ́ tí mo rí yẹn ó pè mí ó pè ẹ̀yìn but the problem tó wà bẹ́ẹ̀ sí ni pé wọ́n ní kí n lọ mú ẹni tó yẹ pé ẹ̀yin lójú mi báyìí lẹ́yìn Ọlọ́run ẹ̀yin dẹ̀ ni so tẹ́ bá ti lè tẹ̀lé mi lọ síbẹ̀ yẹn tá a jọ lọ gbogbo nǹkan tí à ń fa iye kò sówó gbogbo ẹ̀ máa lọ Ọlọ́run rẹ̀ fún wa lọ́wọ́. mi ò gbóòórùn ọtí náà. ẹ fọ́ ní ṣá so èmi tún lè máa deceive yín àbí pẹ̀lú nǹkan tá à ń pass through nílé yìí ṣé ní ọjọ́ tí a máa mú gàrí tó máa sọ̀rọ̀ bàbá lórí ni àbí ọjọ́ tí a lọ fi ẹnu gbé obì nídìí oògùn òun la máa wo ni. ṣorí ti dáàdì mi yẹn òun ló jẹ́ káyéfì fún mi
mo rò báyìí títí mi ò ríro kí dáàdi mi gbé wa lọ búra nídìí Ògún torí 2,000 naira wàláì dáàdi mi ṣe ẹlẹ́dàá mi wọ́n ṣe ẹlẹ́dàá àwa méjèèjì wọ́n ṣe ẹlẹ́dàá gbogbo wa ìwọ náà wò tẹ́pà lówó ní ṣíṣẹ́rù ẹ̀ lè ṣẹlẹ̀ irú èmi tí mo ti jáde school mi ò ríṣẹ́ mi ò rówó ìwọ tí ò tí ì wọ school gbogbo yẹn ò tó rò mí fún dáàdi nǹkan tó bá ṣe wọn lè ní í ṣe owó ṣàmà jáde ń bẹ oṣù ọ̀ mo jẹ ẹ̀sùn díẹ̀ tó bá yà á máa lò. kí lẹ tún ń sọ yẹ fọ́ ni o mọ̀ pé ijọ́ tí a bá rí ibi báyìí òní bí ń wọlé tó bá dẹ̀ ti yá báyìí kò tó ń pẹ́ mọ́ ẹ jẹ́ ká máa lọ síbi báyìí. òní ló pọ́jọ́ méje tá a ti wà lẹ́nu ètùtù ó sì ti di dandan káka nǹkan èèwọ̀ fún yín bó jẹ́ fáná lèèyàn tẹ̀ yóò gba nǹkan èèwọ̀ ni látòní lọ o gbọ́dọ̀ nájọṣepọ̀ pẹ̀lú obìnrin mi ìwọ náà sì gbọ́dọ̀ nájọṣepọ̀ pẹ̀lú ọkùnrin mi lẹ́yìn tó túmọ̀ sí pé ẹ jọ máa ṣọkọ àtaya. màmá ìtẹ̀sọ yìí ó lágbára ẹ̀gbọ́n mi lẹ́ni yìí. ẹ̀bẹ̀ ni o bá nífẹ̀ẹ́ tímọ́tímọ́ là ní òmu wa. bàbá ò sọ fún mi báyìí. bàbá ò lè sọ fún ọ yóò ṣe aṣọrú rẹ fún ọ wò mí wò bójọkùnrin ẹgbẹ́ rẹ ló lọ rèé mú wa ibì kan náà lẹ́yìn méjèèjì òjò máa balẹ̀. màmá ayé mi ò sórí wọn mo lójú bí ojú olóṣì yìí sórí tí ó bá jẹ́ pé obìnrin gan ló rìnrìn kùnrin tàbí ọkùnrin ló rìnrìn kùnrin ọjọ́ kó máa rìn débi tẹ́pá agbára ò ní ká nǹkan tó wà lọ. ó gbọ́ nǹkan tí màmá sọ ṣá wọn lọ máa bára wa lájọṣepọ̀ ó mọ iye ọdún tí mo gbà lọ́wọ́ ẹ̀ ni. màmá ẹ má dáhùn o ẹ wo iye ni kẹ́ bá wa tú o ẹ bá wa já màmá ẹ bá wa já ṣé bóyá wà yìí èṣù ni èṣù lẹ́yìn ìbejì mi ni. àtúnṣe wo la fẹ́ ṣe sí ṣé èyí lura mi lórí ni àdúgbò ẹ wò mí wò bẹ́ẹ̀ bá bù ṣe lọ gàdà bó bá di pójú ogun fẹ́ dé ẹ súnmọ́ra yín kẹ́ ẹ dira yín mú kẹ́ ẹ wá ní afẹ́fẹ́ lẹ́lẹ́ o kó wá lọ rẹ gbọ́mọ àwo rìnrìn àjò tètè lẹ́bàá yín yá ẹ̀. afẹ́fẹ́ lẹ́lẹ́. gbẹ́nu sọ ó ya wèrè ni ibo la afẹ́fẹ́ ti ń gbẹ ọmọ àwọ̀ ẹ̀ ìwọ àti ta ló máa wo mo pé nǹkan ń dààmú rí ẹ. kò sọ̀rọ̀ àgídí ló ń wà lẹ́yìn ẹ̀yin ò mọ̀ pé ní bá ti mọ̀ sí í jẹ ó ti dandan kó yọ pinnu rẹ̀ kú o kò látúnṣe bẹ́ẹ̀ bá ṣe títí ọjọ́ méje òní torí bẹ́ẹ̀ bá ti ń lọ rèé ṣiṣẹ́ ẹ gbọ́dọ̀ máa bára yín lájọṣepọ̀ lé o bẹ́ẹ̀ bá bára yín lájọṣepọ̀ wèrè gbájági lẹ́yà tí ó ṣe bàbá lẹ̀ níjẹ́ ṣíjú àgùdẹ̀wò láìṣàwò kò nátúnṣe níjẹba lẹ́yìn wèrè ńkọ́ ẹlẹ́kọ̀ọ́rùn polówó ọ̀ràn làlà yóò ju yẹn ṣe o ẹ wà mọ́ra yín tipẹ́tipẹ́ ni yóò sì ju yẹn ṣe. àṣẹ màmá. kò lè dá fún ẹ pẹ̀lú àṣẹ tó ń ṣe kò lè dá fún ẹ. màmá kájọ máa bára ṣe pọ̀. ó ti ṣe. máa fi sú ẹ èmi ni mo bẹ̀ sọ́bẹ̀ máa fi sú ẹ. màmá ti gbọ́. we can do it. jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ jẹ́ ká ṣe ká lè bá rún jẹ́jẹ́ ká lè bá gbẹ̀gbẹ̀ dọ́gba jẹ́ ká fòpin sí iṣẹ́ yìí tó tọ́nà ní ọmọ ìyá méjì òkèrè wẹ̀lẹ̀ àti rí kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ kò dẹ̀ sí nǹkan kan tá a máa ṣe sí.
n bá tiẹ̀ sọ̀rọ̀ tí mo ní kẹ́ gbìyànjú kẹ́ struggle kẹ́ lè jẹ́ èèyàn ṣéṣẹ́ ò lè ní mo ní kẹ́ ṣe ni ṣé mo ní kẹ́ lọ rọ́ọ̀bù ni ẹ̀yin ọmọ ìdójú tì mí ẹ̀yin ọmọ ìborúkọ mi jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀ borúkọ mi jẹ́ ṣé mo ní kẹ́ lọ jalè ni. olóyè ẹ̀yin kọ́ ni ẹ tì wọ́n sí iṣẹ́ rádaràda tí wọ́n ń ṣe àwọn fúnra wọn ẹ̀yin tí mò ń wò yìí ẹ̀yin lẹ tira yín sí iṣẹ́ jàǹdùkú iṣẹ́ gbẹ̀mígbẹ̀mí iṣẹ́ tí ó dójú tì ní tẹ́ ti dójú tira yín tẹ́ rò pé dójú tẹ nìkan ẹ̀yin lẹ tira yín sí o nítorí wọ́n sọ pé ẹni tá a kọ́ níkà tó gbà bàbá ńlá ìka ìgbà gbèjé ti wà nù fúnra ara ẹ̀ tó fẹ́ ṣe bó ní graduate ni wọ́n. Actually, I'm a graduate. Keep quiet. Idiot. Ìwọ findings tí mo ṣe o jáde school o bá wọn graduate. Ẹ ṣe bí daddy ẹ sọ̀rọ̀ náà sọ̀rọ̀ àwọn náà san school fees mi mọ́ láti 200 level. And so what? Ìwọ o tiẹ̀ láǹfààní láti ní interest nínú pé o fẹ́ lọ sí school rárá. Àbájọ tó fi ṣèrànú kiri ẹ wá di adigunjalè ẹ bẹ̀rẹ̀ sí ní gbìmọ̀ ẹ lọ pa àwọn ẹni ẹlẹ́ni wọ́n lé tán tú ẹgbẹ́ bàbá ńlá kú bàbá yẹn I'm very sorry olóyè ẹ lọ ká wọn mọ́lé ẹ báyé wọn jẹ́ dànù. Bíbélì sọ wípé ẹni tí ó bá fi idà pa ènìyàn nípa idà ni a máa fi pa. Ìwé òfin ilẹ̀ wa sọ wípé ẹnikẹ́ni tó bá digunjalè tó gba ẹ̀mí ọmọlàkejì ẹ̀ wọ́n máa fi ẹ̀yìn ẹ̀ tí àgbá ni gbogbo ọ̀nà tí wọ́n máa fi ẹ̀yìn yín tí àgbá ni màá bá yín tọ̀ bẹ́ẹ̀ ni bàbá olóyè ẹ̀yin náà èyí tó wà lọ́wọ́ yín pọ̀ rẹpẹtẹ àwọn ọmọ rẹ̀ ẹ̀ràn ilé lọ sí school kò graduate kó tó kúrò ní school eléyìí ò láǹfààní àti lọ sí school rárá kò sí iṣẹ́ kan pàtó tó ṣe kí wọ́n ṣe pé bóyá wọ́n lọ sí school wọ́n graduate wọ́n lọ ṣiṣẹ́ ní ọ́fíìsì kan òun ni wọ́n fi ń rí owó tí wọ́n ń kó wá fún yín tí wọ́n fi mú yín lọ sí ibi ilẹ̀ tí ẹ̀yin dórí ilẹ̀ tí pásítọ̀ wá gbàdúrà sí àbá àfàlẹ̀ mú lọ ọbẹ̀ tó gbàdúrà sí tínú yín dùn wọ́n ń wá owó kan wọ́n kó wá wọ́n kọ́ ilé sórí ilẹ̀ tí wọ́n rà fún yín ẹ pé gbogbo èèyàn sílé ọ̀hún ẹ̀ẹ́dẹ̀ mọ́tẹ́ pàtó kan tí wọ́n ṣe. fúnra mi mo tẹ pírẹ́sì mi ò tẹ ẹgbẹ́ aláfáà mi ọ̀ ní táìmù fún mi àdẹ lọ síbẹ̀ mi ò tiẹ̀ sílé mo rí i pé ilé yẹn wà òkè. wọn ò kọ́ṣẹ́ kan tẹ́ ẹ̀ bá sọ pé ẹ lọ sí ìdí ọ̀dọ̀ tẹ́ ẹ lọ sọ́dọ̀ ọ̀gá wọn tí wọ́n kúnlẹ̀ tí wọ́n gbàdúrà yìí pé iṣẹ́ tí wọ́n kọ́ rèé tí wọ́n fi ń rí owó wá láti bẹ̀. ẹ ń gba owó yẹn ẹ fi ń ṣe nǹkan míì láì mọ ibi tí owó ti ń wá ṣe bẹ́ẹ̀ yẹn ti rí i pé bí adigunjalè owó ẹ̀jẹ̀ owó ẹkún òní ẹ̀ ń gbà tí ẹ̀yin ná. mi ò rán wọn ní tó lè hàn ọ̀dẹ sọ pé oko olè náà ti ń kówó wá fún mi. ìdájọ́ ti dára ẹ o kò sí pàǹdájọ́ kan káàkiri mọ́ bó tiẹ̀ jẹ́ pé wọ́n ń lọ sílé ẹjọ́ ojú ayé yín láì tí ì kó yín ó làwọn ọmọ méjì tẹ́ bí tí wọ́n jáde nínú ẹ̀jẹ̀ kan náà tí wọ́n ń bára wọn lájọṣepọ̀ oh God irú òbí tí yín ó yẹ kẹ́ ẹ fọwọ́ bójú títí gbogbo ayé yín máa fi tán ni nítorí ẹ̀ láǹfààní láti tó àwọn ọmọ yín nítorí 2,000 naira 2,000 naira ẹ kó àwọn ọmọ lọ sí ìdí oògùn kan lọ máa búra ta ló mọ̀ bóyá àwọn èpè burúkú tó wà nídìí àwọn oògùn tẹ̀yìn gbàgbọ́ nú ẹ̀yẹn bóyá ó hàn fẹ́ tí wọ́n ẹ̀ mọ̀ ẹ́ ṣe rò pé ojú lásán náà ni wọ́n fi ń gbébọn téèyàn fi ń bọ́ sí ojú títì tó lọ fi ń jalè èpè lè wà lára ẹ o tá a bá tiẹ̀ sọ pé tí wọ́n wà nù wọn èpè náà lè pẹ̀lú ẹ̀ wẹ́ẹ́ ṣe rí ẹkún tí ẹ̀ ń sun yìí kò ní mínì lójú tèmi o nítorí irú ẹkún tẹ̀ ń sun yìí ó ní wọ́n máa ń pè ní ẹkún alẹ́ tàbí ẹkún àsunlọ. ẹkún ìgbẹ̀yìn tó yẹ kí n sún ni mo ń sún yìí. nítorí àwọn ọmọ méjèèjì ojú yín ò ní wọ́n ṣe máa pa wọ́n ìgbà tẹ́ ẹ̀ láǹfààní àtúntò wọn bó ṣe rí nìyẹn ṣe ti gbọ́ sorry olóyè sorry constable. ẹyin ọmọbìnrin ìbájọ́ ní ìbájọ́ ìbídù ìdàpọ̀
ẹ̀dẹ̀ bà ọjọ́ alẹ́ mi jẹ́. Ẹ pẹ̀lẹ́ olóyè. Inú mi ò bá dùn tẹ́ bá lè fi style mú sójú padà. Mo wá ọ̀rá ọmọ ìkan ti bojú mi jẹ́ bí o lè lógo mo wá òkè. Oh shit. Jẹ́ kí a tó gba àdúrà ìkẹyìn fún yín, ìjà rí ẹnìkan tàbí ìkejì tó ní ìkọ̀kan tàbí ìkejì láti sọ láàrin yín. Alàgbà, mo lọ́rọ̀. Ọ̀rọ̀ mi lọ sí ọ̀dọ̀ gbogbo abiyamọ. Èyí tó jẹ́ pé níṣẹ́ náà máa ń wá agbálago ṣiṣẹ́. Èyí tó jẹ́ pé wọn kì í béèrè ibi tí ẹ̀dá ẹgbẹ́ wọn ti là tán máa ń forí wórí. Bàbá mi lé mi síta, èmi àtàbúrò mi. Ó ń fọmọ wọ́mọ, ó ní ká wá kúnṣẹ́ ọwọ́ wa. Ìwé kò ràn wá, iṣẹ́ kò ràn wá lọ ṣe. Ó jókòó sílẹ̀, oúnjẹ ó mu, kò béèrè iṣẹ́ tá à ń ṣe. Bàbá mi, alàgbà, òun ló dúró síbẹ̀ yẹn. Ó fẹ́ sunkún láàárọ̀ kùtùkùtù. Ẹ wo bó ṣe ń káwọ́ lórí tó wá ń sunkún lọ́jọ́ alẹ́. Léyà jẹ́ ẹ̀kọ́ fún gbogbo abiyamọ bíi títí yín. Alàgbà, ǹjẹ́ ìdáríjì kan wà ní òde ọ̀run bí? Ẹ gbàdúrà fún wa, èmi àtàbúrò mi, torí mo ti ṣe ayé jẹ, mi ò dẹ̀ fẹ́ wọnú náà. Ẹ gbàdúrà fún wa. Ẹ jọ̀ọ́. Mi ò dára, àmọ́ ibi dùn sórí bí tó bá lé ayé mi dé. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ ti Bàbá, ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́, kí Olódùmarè kó dárí gbogbo àìṣedéédé yín jì yín, kó mú ìpẹ́ burúkú kúrò lójú yín. Gbogbo nǹkan tẹ́ bá ti ṣe tó jẹ́ ẹ̀ṣẹ̀, kí Olódùmarè kó má kà sí yín lọ́rùn. Ní orúkọ Jésù Kristi la gbàdúrà. Get set! Stand by!